níwájú lẹ́yìn òdì mo gbogbo yín káàbọ̀ sí orí ìkànnì Misbaudeen. Mo kí yín pé ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́ ní gbogbo tẹ́ ẹ bá tẹ́ ń láǹfààní láti máa wò ìkànnì Misbaudeen. Àjíjẹ ara yóò máa jẹun, Ọlọ́run ní fẹ́ ṣọṣẹ́ gbogbo wa. Ojú tẹ̀ fún wò àti títẹ̀ fún wò ọ̀rọ̀ òdì kò sì ní fọ́nà ṣe ẹ ṣeun. Misbaudeen TV #1 Islamic channel jẹ́ ìkànnì tí ó wà fún oríṣiríṣi wáàsí àti ọ̀rọ̀ ẹ̀sìn látọ̀dọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà ńláńlá jàǹkàjàǹkà tí wọ́n mọ̀ máa ṣàlàyé ọ̀rọ̀ nípa ẹ̀sìn wa. Ní báyìí, ẹ bá mi subscribe sórí Misbaudeen TV kí ẹ̀yin máa jẹ́ ọ̀pọ̀lọpọ̀ gbádùn àwọn fídíò tá a lọ fi síbẹ̀ lónìí ọ̀rọ̀. Ẹ bá mi like kí ẹ sì bá mi subscribe, ẹ bá mi share kí ẹ bá mi comment sórí àwọn fídíò yìí kí ṣe bẹ́ẹ̀ kẹ́tì sí. Masha Allah. Nínú àwọn là ń lò. Masha Allah. Mi ní wàá ṣiṣẹ́ láàyè yìí. Àmọ́ mo fẹ́ deliver message ẹyọ kan péré. Message náà yóò jẹ́ ti gbogbo àwa kọ́mọ ń kéwú. Ó lè mọ àwọn nǹkan mi wà tí wọ́n bá fẹ́ treat ó lè má gbà wá sí lọ púpọ̀. Àmì yẹn ó deliver message. Kí ni message náà? Ó ní wáàsí tí mo lánàá Sheikh Zazily asubunallahu ṣe gbẹ̀yìn. Radiyallahu ta'ala anhu. Nínú àwọn ti fẹ́ mú mẹ́sẹ̀jì mi jáde. Kí eku ló sì gbọ́ kó sọ fún toko. Kàdàgbọ́ kó fòrò fòdẹ̀. Mẹ́sẹ̀jì náà yóò máa túmọ̀ ó so papọ̀ mọ́ orin nì tá a ti ké ń bí lẹ́nìí tá a ti lò ń bí lẹ́nìí. Ipe ibadallahi rijalala. Àyínú náà bihaunillah. Ibadallahi rijalallah. Àyínú náà bihaunillah. Faqulu aunana billah. Asana bifadlillah. Biqur'ani wa Jibrili. Wa Tawrati wa Injili. وما في أي تنزيل عيننا رجال الله فيا رباه يا ربي ويا دوزاه يا أسبي أزل يا سيدي كربي وألهكني بأهل الله بآت الله رجال الله عيننا بأهل الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله. Mẹ́sẹ̀jì tí mo fẹ́ dì nífà ó so papọ̀ mọ́ ilé orin náà. Mo ní gbólóhùn, mo ní mọ̀láhásọ̀ mẹ́jọ lórí ilé orin náà. Mọ̀lánà Sheikh Zazily. Radiyallahu ta'ala anhu. Ní year 2003 mọ̀kọ̀tìrà kan wọ́n pè ní Mashakilu Ta'lim al-Arabi al-Islami. Sífà tó tóbi jù tí mo rí tí mo lè fi ròyìn Mọ̀lánà Sheikh Zazily ń bẹ́nu tírà náà. Àwa Tìjàníyà lèmi. A gbà pé iná àlùkáwà ní tí Mọ̀lánà Sheikh Ahmad Tijani ṣe fún wa ní pé wọ́n bá dìgbẹ̀yìn nígbà kan lásìkò kan tanassa ala dhalika alwaqt alẹ́ nìkan tí ó jẹ́ sahibul fayda táwọn retí rẹ̀ nígbà tó dásìkò náà sahibul fayda tala alayna min Senegal. Wọ́n á yọ sínú tíra wọ́n á wo ọlá ńlá tọ́lọ̀ ṣe fún Mọ̀lánà Sheikh Zazily. Radiyallahu ta'ala anhu. Àti tasarrufati wọn fi dáwà àti harakati wọn àti bá ti ṣe tahyijul qulub àti bá ti ṣe tahfizu shabab ila al-maani. Wọ́n á yan sínú tíra yẹn gẹ́gẹ́ bọ́lọ̀ ti fi yé mi pé táwa Tìjàníyà tó bá ní sahibul fayda tí ṣe Sheikh Ibrahim sahibul faydatil qadiriyya fi biladi Yorùbá ó ní Mọ̀lánà Sheikh Zazily. Radiyallahu ta'ala anhu. A jà mí níyàn lórí tírà náà lórí àwọn ààyè tó pọ̀ àmọ́ mi tí ilé yẹn jà mí níyàn lórí nọ́pítọ̀ yẹn.
àwọn kan táwọn yẹn bá mi fà lórí tíra náà ọ̀tayọ̀ wẹ́rẹ́wẹ́rẹ́ àwọn nùtọ̀ yẹn ń bẹ látijọ́ náà kódà tí Sheikh Ibrahim ọjà mi yàn lórí ẹ̀ wọ́n bá mi fà á táwa ká mi má lè kéwú bó bá ṣe pé mo ṣe é gbé ni wọ́n gbé mi ń jọ náà àwọn nùtọ̀ tí Mọ̀lánà Sheikh Zazily yí pé níyẹlẹ Yorùbá tá a wà lẹ́nìí yí pé ta ni sọ ìbùlù fún ìdọ́tí lè kọ́ dìríyà láfàdí aláhu wa Sheikh Zazily. Radiyallahu ta'ala anhu. àwọn tá a bá fi ṣẹ̀kán gbà fọlọ́ nǹkan mọ́ fi bínú o. orin tí Sheikh Zazily wá ṣe wá sí gbẹ̀yìn nǹkan kún bẹ́ẹ̀ nǹkan kún bẹ́ẹ̀ orin náà ta ló kọ ẹni tó kọrin náà ojú olórúkọ Mọ̀lánà gẹ́gẹ́gẹ́gẹ́ ló kọ a máa jẹ́ Aliyu Zainul Abidin ọ̀nà ẹni tó kọrin náà tó ṣe ìṣáwù rẹ̀ èdè a máa wọra wọn tábà ní ọkọ orin inú èdè Yorùbá ó ní ìtumọ̀ méjì ó kọ orin ó ṣe ìṣáwù rẹ̀ ó kọ orin ó ṣe ìṣáàdù rẹ̀ méjèèjì ní ìtumọ̀ àmọ́ yìí tẹ́ni wí ẹni tó ṣe ìṣáwù ẹ̀ tó ń wọrin yẹn tó kó gẹ́gẹ́ ló ní òun náà máa pè ní Aliyu Zainul Abidin olóhùn orin náà ta ló ń jẹ́ Aliyu Zainul Abidin òun ni Aliyu bun al-Hussein bun Ali bun Mada bun Abi Talib Aliyu Zainul Abidin ó jẹ́ ọmọ Hussein tí ń ṣe ìkejì Hasan táwọn méjèèjì ń jẹ́ sibtu nabi ọmọ Fatima Hasan àti Hussein Hussein nínú wọn ló bí Aliyu Zainul Abidin Hussein wá jọmọ Mama Ali ń jọmọ Abu Talib ẹni tó lórin nu òun ló lórin yìí ìpìlẹ̀ orin ọmọ bá ń kọ́. La ilaha illallah, la ilaha illallah, la ilaha illallah, la ilaha illallah. Ibadallah, rijalallah, aynunna bi awnillah, wa qulu awnana billah, asana azo bi fadlillah. بقرآن وجبريل وتوراة وإنجيل وما في أي تنزيل أعيننا رجال الله فيا رباه يا ربي ويا جوزاه يا أسدي أسل يا سيدي كربي وألهكني بأهل الله بأعت الله رجال الله أعيننا بعون الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله. ilẹ̀ Yorùbá mùsùlùmí ilẹ̀ Yorùbá tí ó mọ̀túmọ̀ orin ni ò sí gbogbo wa la mọ̀túmọ̀ ẹ̀ a sì mọ̀túmọ̀ rẹ̀ lórí àwọn Mọ̀lánà Sheikh Zazily. Radiyallahu ta'ala anhu. ọ̀rọ̀ pọ̀ gan lórí orin yìí orin ni ló bá mú mi rántí nígbà tá à ń bẹ́ ń kéékèèké táwọn afáwa ń ṣàánú wa ní abẹ́ ìjọba Mọ̀lánà Sheikh Adam Abdullahi nílò Radiyallahu ta'ala anhu. àwa ní sádísà ìdájí lọ́dún kan Sheikh Zazily ní kọ́ ọdẹ al-Maqtu'atul Adabiyya bàbá sì ń kọ́ ọ̀yàn bí Sheikh Zazily bá ń kọ́ ọ̀yàn bórí èèyàn bá kú Ọlọ́run ó jí orí òun lásìkò Sahibul Bayan alikalamu yasiru ila qararati nufus ọ̀rọ̀ tí Sheikh Zazily ọmọ sọ yóò sì máa wọnú ẹ̀mí ẹ lọ lẹ́ẹ̀kan náà yóò sì máa yí gbèsè ayé rẹ padà ẹ jẹ́ fún yín sáǹpù kan àwọn sádìsà ìdájí èyí tí pọ̀ mọ́ ogún ọdún lọ́dún náà Sheikh Zazily wá wọ kíláàsì wa àwọn fẹ́ kọ́ wa ní àtàwákùlù náà fẹ́ kọ́ wa ìpè dára lọ́nà amúlátara wàstẹ́rìsì kìláha
مما في خزائنه فإنما الأمر بين الكاف والنون فإنما الأمر بين الكاف والنون ìgbẹ́jọ́gbọ́ ẹ̀yin ọmọ ẹ lọ ọmọ ọlọ́run ẹ̀yẹ wá nǹkan kí nǹkan mọ́ àwọn akọ sókè báyìí ọmú ṣọ́ọ̀kì àwọn akọ Allahu wọ́n kọ sókè ọkọ aliwalidani wọ́n kọ sísàlẹ̀ àwọn akọ aliwaladu wọ́n kọ sísàlẹ̀ pátápátá àwọn ní ọlọ́run òun ló lárísìkì ó ní àwọn amárísìkì ẹ̀ yóò fún òbí látọwọ́ òbí yóò wá dọ́dọ̀ ọmọ yóò wá mú òbí yóò fi sẹ́gbẹ́ kan báyìí yóò wá gba ọ̀dọ̀ ọlọ́run lọ direct. àwọn aṣáájú sàlẹ̀ ọdún náà látọdún náà ni mo ti búra pé èsì níjọ ìyá mi àti bàbá mi lẹ́nu mọ́. ṣé kébi tó wọ́n wà nìyẹn. ọlá pé a fẹ́ máa gbá lọ́wọ́ àwọn òbí lọ́lọ́run fi máa gbé gbà. táwọn náà bá ti yàgbá ìta lọ sọ́dọ̀ àwọn náà lọ gbá fúnra wa wàhálà bí ìṣe lọ nímọ̀ látọdún náà nù. àwọn tó bá mọ̀ mí bá gba ìgbẹ́rù ọlúdé inú rẹ̀ wá kìlẹ̀ bẹ́ẹ̀ ẹ̀kọ́ ṣé o ṣáàzì lè lọ sọ wá dà bẹ́ẹ̀. bàbá kọ́ alóògùn gbọ́nà pé ká máa lọ gé orí ìyá máa lọ gé. ìyẹn ní fi ń yà mí lẹ́nu mi ì máa rú márkàsì ibi tó ń lọ mi ì máa lú ibi tí márkàsì ibi tó ń lọ wà tó fi sọ pé àpò oògùn náà ń kọ́ àwọn. èmi ò bẹ́ẹ̀ kì í ṣe márkàsì Tagége yìí ìtàn kọ́ márkàsì Tagége lè ní sọ yìí. واسترزق الله مما في خزائنه فإنما الأمر بين الكاف والنون فإنما الأمر بين الكاف والنون. mo ní mẹ́sẹ̀jì tí mo fẹ́ jìnnì fa lórí orin yẹn ni o. àwa ní sanawula ìdájí lọ́dún kan ìkọ́tọ̀ kan sanawula mo sọ fún mọ̀lánà níjọ́ ni tí wọ́n wá kí wa kí wọ́n náà wá pé wa torí gbogbo nǹkan mo fi ṣe pé ká má wá gbèsè la jẹ láti wá bí a sì lè san gbèsè tá a jẹ tán àwa dágbére fún mọ̀kàrí wa lójijì wọ́n sọ fún níjọ́ tẹ̀mí kọ́ ọmọ káàrí ìpè ìyàpọ̀ di ìní náà mo mi dé ní 1981 àbí 1980 sí 81. ọwọ́ àdáhàrọ̀ ọjọ́ kejì tá a sùn tá a jí àwọn afáwa bẹ̀rẹ̀ sí ní wọnú ọgbà wọn lẹ́nu ṣe ìṣàṣẹ nígbà mo rí wọn àwọn ni mo pè ní mo dúró ká mo tẹnu mọ́ káàsì ti dé. ọlọ́ba àṣedára fáfá ńlá àwọn náà tún dé lẹ́yìn wọn wọ́n gun kẹ̀kẹ́ rally white pẹ̀lú jalabia white wọ́n ní Sheikh Daud gun wọn kò Sheikh Daud kẹ̀kẹ́ rally àfáàyè white aṣọ wọn náà tún white Kùránì wà ní. mo ṣáà ń wò gbogbo àwa tá à ń sáré ṣé wọ́n gun kẹ̀kẹ́ rí tó ń sáré Lexus. ṣọ́gun kẹ̀kẹ́ rí láti lẹ́yìn gbọdọ̀ ní mọ́sálù ààlà inú tó sọ ayé nù lédè ní pé a ní role model tábà ní role model bí ṣe Dáúdù ṣe wáyé tábà fi wọ́n ṣe role model ẹ̀ ń bá fẹ́ tó wọn inú wa bọ́ wọ́n ṣe gun kẹ̀kẹ́ kó tó gun mọ́tò. bẹ́ẹ̀ni májẹ̀yà àwọn àṣànáwúlá áádà ni bíyà ni oní máa bí bẹ́ẹ̀ lọ́dún táwọn àṣànáwúlá àwọn èèyàn wá látàbí Ẹ̀kúta àwọn èèyàn wá láti Ìbàdàn ẹlòmíì tí ń ṣe jálàbí tí ń sáfà kó tó wá àwa kéékèèké island náà ti mẹ́mi wá sí Markazi island ni mo dàgbà sí ni mo ti lọ skul àwọn tá a jọ pàdé Markazi gbàtà ní sanáwúlá tá a ti ń mara wa lẹ́nìkan bá gbé àkáǹtì oògùn ó bá gbé jáde ó ní ká máa kọ́
oríṣiríṣi nǹkan lọ́wọ́ à ń bẹ̀ ẹnì kan máa kọ́ èmi náà bá gbé èmi náà bá gbà èmi náà bá kọ́ ibi àti ń kọ́ afa àwọn Sheikh Abdulmutalib Abdulmalik àwọn wà ní taniata òjì lọ́dún náà ọdún tá a wọlé náà wà ní sanawula ta òjì àwọn wà tàjúrò wà wúlá ta òjì nígbà tá a bọ́ sanawula àwọn náà bọ́ sí taniata òjì àwọn làáfà tó jẹ́ senior tèmi wà lọ́dọ̀ wọn nígbà tá a bẹ́ mọ́ká a bá rí ìwé yẹn lọ́dọ̀ mi láti gbọ́tàn ti dá mi dèmi tí mo sọ mi tí ìjẹ́bú yàbẹ́ rí. bí wọ́n tún wí ẹ̀ta èrò ìyáyé tún ké lára mi. lórí pé wọ́n kàn rí àkáǹtì náà kàlí ìtàn ni wá ṣe ń bí nìyẹn látọdún náà bá ọyá bẹ̀rẹ̀ sí ni wọ́n ṣe tìláwà gbogbo tìláwà tí wọ́n ṣe Sheikh Abdulmutalib Abdulmalik náà ní ládẹ́ àwọn náà lánàá mi síbẹ̀ mi wá mọ̀ọ́rù márkàzì mi tí wọ́n lọ bóyá kò sí márkàzì eléyìí mọ́ṣá tó bá jẹ́ márkàzì tiwa ni kì í ṣe ibi tán ti kọ́yàn lóògùn markazi jaa bi'ilmin ta'zimi al-mu'jizat ntí markazi mo wá fún wa nìyẹn òní wàá fẹ́ proof ń rọ̀ lẹ́yìn. orin la ibadallah rijalallah Zainul Abidin lọ́kọ́ Zainul Abidin yóò jẹ́ ọmọ Hussein jẹ́ ọmọ Imam Ali al-mustaghna ani ta'rif ẹnì kan tó bẹ̀rẹ̀ ọba sọ pé báwo ni Imam Ali jẹ́ mọ́ wọ́n bí wùlídà fìlíyàmìl khamisi min Sha'ban. oṣù Sha'ban náà bí Imam Ali Zainul Abidin. Ama thamaniyati wa thalathina hijriya. nígbà tó di 38 years tí wọ́n ṣe hijira tán ajá sí pé after 38 years lẹ́yìn hijira náà bí Zainul Abidin náà ohun tí mo fẹ́ yọ ń bẹ̀ tí mo fi sọ ni pé ká lè mọ̀ pé Zainul Abidin ó wà nínú àwọn as-salafu salih nínú àwọn Salafu salih. ó wà nínú àwọn khairul qurun al-qurun as-salasatil mufaddala nínú ẹni Imam Ali Zainul Abidin tọkùnrin yìí wà nọ́kítà àkọ́kọ́ bá ń díwẹ́jọ́ tẹ̀lé mi torí Ọlọ́run. Ibadallah ẹ̀yin ẹni Ọlọ́run. Ibadallah rijalallah. Ibadallah ẹ̀yin ẹrú Ọlọ́run. Ibadallah. ẹ̀yin tẹ́ ti tán sínú ilé Ọlọ́run. Ibadallah. Rijalallah. Rijalallah. ẹ̀yin ẹni Ọlọ́run tó ṣe pé tẹ́ bá ní kọ́lọ́ mú tẹ́ bá ní kọ́lọ́ mú ra mú. mo pè yín o ya mo pè yín àyínú náà bí àwọn oníwà. ẹ sọ̀kalẹ̀ ẹ wá ràn wá lọ́wọ́. àyínú náà bí àwọn oníwà. orin yìí sẹ̀ bàtí ń kọ́ adébáni ẹni tó kọ́ ní Imam Ali kí ni ìṣepọ̀ tó wà láàrin àwọn àtòrí alakọ́tùnà bí àárẹ̀ Kosida ìṣepọ̀ tó wà láàrin bọ̀dá Sheikh Zazily àti orin àti gbogbo àwọn ọmọ kéwù wọn wọ́n ní pé orin yìí ó jẹ́ kan nínú àwọn al-anashidul markaziyyatul mutriba ó jẹ́ kan nínú orin tá fi kọ́ wa tí markazi fi kọ́ Sheikh Zazily táwọn Sheikh Zazily fi kọ́ àwa a túmọ̀ sí pé orin ní kan ṣe papọ̀ pẹ̀lú manhaji wa ní markazi Ali Zainul Abidin lọ́kọ́ markazi lọ́kọ́ wa Sheikh Zazily ló gbé sáyé. Ibadallah rijalallah a'inuna bi awnillah wa kunu awnana billah asana bi fadlillah bi Qur'ani wa Jibrili wa Tawrati wa Injili wa ma fi ayyi tanzili a'inuna bi awnillah. ti wù kí túnra dídùn tó
iná tí ìbàlẹ̀ wẹ̀rẹ̀ dè mọ́ọ̀dé lè jọ àlè ìmọ̀ kó ìnira bá yínmíyínmí ni. orin yìí ń tó fà á tí mo fi rí pé àfi ká yanjú ẹ̀ ó ní pé àwọn tán fẹ́ wó in tí ò ṣe é wó àwọn tí wọ́n wà lẹ́lẹ́ báyìí tán wá mú òkò tán sọ sí òòrùn tó bá lè jábọ́ tọ́lá ń kó ìgbàdé bá ọpọlọ wọn pé òkú àwọn ò lè dúró péye òòrùn àfi pé báwọn báyà wọn bá fẹ́ bàjẹ́. àwọn olórin náà ọgbẹ́ nafsu wá sí yẹn gangan àwọn àjọ wá sórí social media. nígbà tá a fa wá bàdé bíi pé ẹni tó bá máa pòṣó kó máa pòṣó ẹni tó bá máa pàjẹ́ kó máa pàjẹ́ wọ́n padà tánná fún ẹ nígbà kan wọ́n tún padà rẹ̀ nígbà kan. Àmẹ́bí ọ̀sọ́bọ̀ tí wọ́n sọ lẹ́nu wọn pé àwọn bá dùn láì tí wọn náà ń pè yín ń kọ́. Gbogbo wọn dẹ̀ ń wò wọ́n fẹ́ wọ́n mọ́ni ẹ̀jì wa nìyẹn. Kódà kọjá sí pàjára wọn ò lè ka. Sheikh Adamu kan ló kọrin náà. Èsì rẹ fún wọn o. Mẹ́yàn bá fẹ́ ṣá àwọn sálàfù sọ́ọ̀lù tẹ̀ ń pẹ́ra yín mọ́ náà lè fẹ́ ṣá. àwọn akọ́lẹ̀ fẹ́ ṣá àṣẹ ṣá mẹ́sẹ̀gì ni ṣé kí Adamu kọ́ ló kọ́ ṣé o ṣáàṣì ní kọ́ ló kọ́ àgbà ṣé o ṣáàṣì ní balẹ̀ ṣé kí Adamu balẹ̀ ni àmọ́ iná tuyúra aláṣìkàlẹ̀ àtàkà ẹ̀mí àwọn ẹni ọlọ́run sọ̀rọ̀ yìí pé wọ́n ti sọ fún wa yìí pé innal arwaha la ajnadun mujannada ما تعارف منها ائتلف وما تنكر منها اختلف. Zainul Abidin ló kọrin nù. Zainul Abidin ibo ló ti rí kí ni istimdad ibo lórin yẹn ti wá fún Zainul Abidin torórin yẹn ju orin àfọpọlọkọlọ walil uquli hududun la tujawizu. Táyà bá kọrin tó bá fi làákàyè kọ́ gbogbo àwọn onílàákàyè dàbọ̀ pé làákàyè ló bí eléyìí bí yẹn bá kọrin tó bá wá láti inú ẹ̀mí gbogbo àwọn ẹlẹ́mìí ọmọ ẹgbẹ́ orin ẹ̀mí lélẹ́yìí orin eléyìí tayọ fọ́pà ìtàràkàtì ní bàṣàrà orin kan tó lọ wá ní mishkati nubuwa ó ní wọ́n ti mú orin yẹn. Badala rijalallah ainu nabi aunillah wakunu aunana billah asana qami fadillah la ilaha illallah la ilaha illallah la ilaha illallah la ilaha illallah. Zainul Abidin tọkọrin ọlẹ ni ṣe kiri kaba lọ àfàgbà ní Zainul Abidin àṣà lásìkò ìgbà tó já sí pé àwọn sàábé papọ̀ mọ́ àwọn sàábé papọ̀ mọ́ tábì wọ́n jà papọ̀ ó bá wọn sàábé láyé rẹpẹtẹ òun náà sì tún wà nínú àwọn kìbáàrò tabi'in àsìkò ìgbà yẹn ló àsìkò ìgbà tó sẹ̀mí yìí tí wọ́n bi tó ń jà fáyì wọ́n tí ì bí àwọn Ìmámù Málìkì kò sẹ́ni tí ń jẹ́ Málìkì kódà yóò ṣáájú Ìmámù Abu Hanifa tọ́lọ́bù Hanifa sáábì kún wálé ajílì ìdá áfáàrùhù wà ulumuhu látúnṣe olóṣáájú àwọn Ìmámù mẹ́rẹ̀ẹ̀rin bó ṣe ṣáájú wọn tó àwọn Aliyu Zainul Abidin yóò ṣe kí ni jàre wọ́n ṣáájú rẹ̀ yàtọ̀ sí ṣáájú ó láwọn ọmọ akéwù rẹpẹtẹ tó ráfa àgbà ni lọ́dọ̀ àwọn aládìísì wọn ìkan nínú àwọn síkọ̀ nínú àwọn afọ aládìísì wọn máa pè ní Ibn Shihabu Zuri ọmọ akéwù Zainul Abidin tó kọrin yìí ni bẹ́ẹ̀ sì ni Ibn Shihabu Zuri minal a'immatu thiqat nínú àwọn afọ aládìísì gbára létọ́ yányán ni Urwa ọ̀dọ́ ni. إذا تلفتت Urwatu buni kini Urwatu buni Zubairi yìí ó lọ́mọ kan wọ́n pè ní Hisham ọmọ yẹn ló ń sọ fún pé alikatabta sọ kọ̀ǹkan níláyé rẹ̀ kọ́lá náà ó ní mo kọ̀ǹkan fàálà àrọ́ta
ṣé ìtọ́ akọ ní sọ́ọ́sì hàn àwọn tó ju ẹ lọ kán bẹ́ẹ̀ wò kọ́lá àbá rẹ̀ sọ pé máa fáwọn kàtàkùtà ọ̀kan kankan ìṣàmù yìí ọmọ kéwù sẹ́nu làábìdì náà ni ká lè mọ bó ti jẹ́ sùúrí wá fẹ́ sọ nípa àfáà rẹ̀ sùúrí ní sẹ́nu làábìdì náà tẹ́rí ni. Kana kibara mujalasati ma'ali ibn al-Husayn. Ó ní kò sẹ́nìkan kò sáfà kan tí mo jókòó tì pẹ́ẹ́pẹ́ẹ́pẹ́ rí láyé tó gẹ́gẹ́ bí Aliyu ibn Husayn tá a pè ní sẹ́nu